èyí ga o. Ìlọrin ni akẹ́kọ̀ọ́ kwásù yìí dágbére tó fi dàwátì. Yorùbá ní ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni nù lọ. Èyí ló ṣe rẹ́gí pẹ̀lú ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ Fasiti ìpínlẹ̀ Kwara, ìyẹn Kwara State University kwásù kan, Jimoh Abdulmuiz, ẹni ọdún 24. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù yìí ló dágbére pé òun lọ sí Ìlọrin láti Màlété tó sì dàwátì látìgbà náà. Aláròyé gbọ́ pé Abdulmuiz kúrò nínú ọgbà iléèwé náà tó wà nílùú Màlété ní nǹkan bíi aago 7 alẹ́ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó sì dágbére pé òun lọ sọ́dọ̀ àwọn òbí òun nílọrin, ṣùgbọ́n àlọ rẹ̀ ni wọ́n rí, wọn kò rí àbọ̀ rẹ̀. Títí di bí a ṣe ń parí àkójọ ìròyìn yìí ni wọ́n sì ń wá a. Ẹ̀ka ìmọ̀ kọ̀ǹpútà ni wọ́n sọ pé Abdulmuiz wà. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì ti lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kejì yìí pé àwọn ń wá a, ṣùgbọ́n títí di bá a ṣe ń sọ yìí wọn ò tí ì gbọ́ mọ́kò rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétóhùn, ní òun kò tí ì lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní lẹ́yìn ìwádìí lòun yóò kàn sáwọn oníròyìn. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.